aráalé kí ẹ gba ìbéèrè àkọ́kọ́. Orúkọ mi ni Kàfílátù Àjọkẹ́, ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́, ọmọ orúmọlẹ̀ afẹ̀lẹ̀jà, ọmọ ṣáwọn ní póríkì ẹsẹ̀. Yéè, ìtàn ro mí o, mò ń gbọ́ yín. Póríkì tẹ́ ẹ dárúkọ ara mi ṣe gbìyànjú. Àti Kàfíre o látọjọ́ yìí. Ìbéèrè àkọ́kọ́ fún yín póríkì. Ìbéèrè àkọ́kọ́ rèé. Yorùbá bọ̀, òwe Yorùbá là á fún. A wá béèrè nǹkan kékeré nínú ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní ìbéèrè tí mo fẹ́ fún yín mò ń bọ̀. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn àkànlò èdè. Ẹ má jẹ́ kí n rọ̀ṣín, òwe yẹn ń bọ̀ padà létà. Àkànlò èdè tí Yorùbá bá ní lápatábà lájìwọ́wọ́ ó lè yàn, kí ni ìtumọ̀ rẹ̀? Bọ́dì kí ló dé? Lápatábà lájìwọ́wọ́ ṣe wọ́n máa ń lò ó, Yorùbá máa ń lo èdè. Èyí fẹ́ kẹ́ ẹ sí ìbéèrè àkọ́kọ́ mo tún ṣe padà sórí eléṣùgbà ẹ mọ̀ sọ pé fún mi bẹ́ẹ̀ mọ́. Mi ìgbọ́ yẹn rí. Èyí obìnrin kan máa ń lò ẹ máa ń gbé wọ look at you lápatábà lájìwọ́wọ́. Ó ti yé mi báyìí. Ẹ tún fàájì àgbẹ̀wẹ̀. Obìnrin tí kò náfíjú tó yọ̀bùn. Ọ̀bùn èèyàn ni ẹni tó ti jẹ tábà ní Yorùbá lò torí pé àwọn ọmọlà tí wọ́n máa ń tàríkì èmi ìlé ti jẹ tábà sẹ́nu pẹ̀lẹ́pẹ̀lẹ́. Yorùbá wà á lo àkànlò pé wọ́n á fi wé èèyàn náà tí ò bá láfínjú, ẹni tí ìtúnra ṣe wọ́n á ní irú ta ni ó fi lè ṣe ìyàwó lápatábà lájìwọ́wọ́ lórí èèyàn. Ọwọ́ láwọn ẹ̀fọ́ yín débẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé o. Ẹ jẹ́ ká fún yín ní ìbéèrè eléyìí. Wọ́n ní ìkòkò kò ní gba omi kó tún gba ẹyìn kó tún gba ṣọ̀ṣọ̀. Kí ni Yorùbá ń pè ní ṣọ̀ṣọ̀? Ṣọ̀ṣọ̀ ní ìgbólóko dáàdì. Gbólóko so ìyẹn ni pé ọmọ àwọn ìyàwó get inside yín ní inú ilé tẹ́lẹ̀ nǹkan bá kàn tẹ́ ríǹgì lẹ́kàn ra sílẹ̀kùn ẹjọ́ ta ló wà ń bẹ̀ yẹn kì í ṣọmọ gbòòrò gbé jà sí gbòòrò rárá. Ọwọ́ dádì tẹ ọbẹ̀ o dádì ẹ kú iṣẹ́ o bẹ́ẹ̀ bá ń gbọ́ wa o. Ẹ̀yin aya get inside lẹ dáa jù kẹ́ ẹ rí ibi iṣẹ́ kẹ́ ẹ dẹ̀ padà wálé kẹ́ ẹ wá débẹ̀ sí baba lẹ́nu. Ẹ̀yin lẹ ti dáa jù. Àwọn ọmọ kan ń bẹ tí wọ́n bá ti fi sẹ́dẹ̀wọ̀n ní ọ̀ní mo fẹ́ sáré débì kan wéré wọ́n ń já lọ tí wọ́n nù get inside obìnrin ó dáa pọ̀ nígbà tẹ́ ẹ̀ tí wọ́n ti ń jẹ́ sọ̀sọ̀ kò sí ní ta fẹ́ ṣe sí àáyọ̀ǹda yín náà ni àáyọ̀ǹda yín ni tí ì já ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ ẹ má àti Kàfí ọ̀já o ẹ má já wọn o ẹ jẹ́ ìyàwó ara máa ṣe jẹ́jẹ́ rẹ o ó dẹ̀ wàá rọ̀ sọ̀sọ̀rọ̀ àǹtí Kàfí àǹtí Kàfí ẹ jẹ́ ká yọ̀ǹda yín lórí tẹ̀ ẹ dárúkọ yín fáwọn ará alẹ́ kẹ́ tún fún wa lóríkì mo gbádùn oríkì yẹn ìtàn rọ yín àfọ ọmọ bíi ìtàn fi ń tẹ́ mọ́yá ẹ dárúkọ yín kẹ́ fún wa lóríkì yín lẹ́ẹ̀kan sí yé gbé o. Èmi ni Kàfílátù Àjọkẹ́, ọmọ orúmọlẹ̀ afẹ̀lẹ̀jà, ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́, ọmọ ṣáwọn ní póríkì ẹsẹ̀. Ẹ ti sámi o ìtàn romi o sámi ní póríkì ìtàn o ẹsẹ̀ ò tẹ̀ darapọ̀ mọ́ lórí ètò. Ọmọ jẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí. Wọ́n bí ogún bí ọgbọ̀n àyà wọn ń bẹ nílé èmi ò ní kí oríkì bàbá